أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين. ثم أما بعد. أدعوك الله وبا في أقتصي ọ̀nà àlọ́bàtà dúpẹ́ fún lórí bó ṣe ń ṣe orí rẹ̀ lọ́tún ọ̀tún lé wa lórí eléyìí náà tó ọpẹ́ níwájú ọlọ́run, pàápàá jùlọ ìjẹ́ mùsùlùmí orin lélẹ́yìí jẹ́ wájú ọlọ́run. adúpẹ́ fọ́lọ́run lórí eléyìí náà. ìkẹ́ àti ọlọ́run kó máa bá síwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tẹ̀lé tí ó fi di ọjọ́ ẹ̀san. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run, ìta máa bára wa sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni àtàwákùlù ala Allah, ìgbé ara lé ọlọ́run ọba àlékè ọlá, ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìgbé ara lé ọlọ́run, kí ni àwọn àǹfààní táàrí ń bẹ àti pé kí ni táà ń pè ní ìgbára lọ́lọ́run. àwọn kan sì ìtumọ̀ ìgbára lé ọlọ́run gbọ́ pẹ̀lú pé wọ́n wò pé ìgbára lọ́lọ́run oníkéyìn ó fi ìmọ̀ àwọn ọ̀nà sábàbí àwọn òkùnfà tó jẹ́lẹ̀ tó jẹ́ aláàlí kéèyàn pàtì eléyìí àgbọ́yé tí òótọ́ òun lélẹ́yìí nípa ìgbára lé ọlọ́run. ṣùgbọ́n tí ń jẹ́ ìgbára lọ́lọ́run ọba àlékiọlá oníkágbára lọ́lọ́run ká sì fi ara ti ọlọ́run ọba ká ṣe nǹkan ká ṣe iṣẹ́ ká wá fi ti ọlọ́run ọba pé tọ́lọ́run bá pé kó bọ́ sí lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ ṣiṣẹ́ tán. ọmọ ènìyàn ó gbọ́dọ̀ gbé ara lé ọlọ́run ọba àlékiọlá níbi gbogbo nǹkan. yálà ó jẹ́ ń bi àlàáfíà ni tára wọ̀ bá yá á gbé ara lé ọlọ́run. nígbà tá a bá ti lo oògùn á wàá gbé ara ti ọlọ́run pé àlàáfíà o ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ni ti ń wá. bákan náà a fẹ́ wá rísíkù ni ìpèsè wa á gbé ara lé ọlọ́run ọba àlékiọlá. á gbà pé ìtọ́lọ́run bá ti kádàrá pé yóò dọ́dọ̀ wa kò lè fòwárò. ẹ rí i pé irú ìṣesí báyìí ìnà ọlọ́run fi sí ara àwọn ẹyẹ ni ànábì kíkẹ́ àti ọlọ́run kò máa bá a ló fi ń ṣe wá lójú ọ̀yìn nínú hadith eléyìí tí Umar ibn al-Khattab tó gbà wá radiyallahu anhu. wọ́n ní òjì sí ọlọ́run kíkẹ́ àti ọlọ́run kò máa bá sọ báyìí pé law tawakkaltum ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayra yaghdu khimasan wa yaruhu bitana. ànábì kíkẹ́ àti ọlọ́run kò máa bá wọn ní kálá bá ń gbé ara lé ọlọ́run ní ti ìgbára lé tòótọ́ ni ọlọ́run ọba olùpèsè kò bá máa pèsè fún wa gẹ́gẹ́ bí ṣe ń pèsè fún ẹyẹ. tàbá wo ìṣesí ẹyẹ a máa jáde ńlé lẹ́ntínú rẹ̀ ó wà lófìfo yóò wá sẹ́rí padà sílé lẹ́ntí ó ti yó kẹ́kẹ́ látara pé ó gbé ara lé ọlọ́run. ẹ rí pé hadithi ó ń fi yọ wáyé pé ká mú ọ̀nà okùnfà tó jẹ́ ti ẹ̀tọ́ ká mú pọ̀n eléyìí náà ó jẹ́ náà nǹkan tá a fẹ́ fún wa níbi ìgbára lọ́lọ́run wa. torí pé ẹyẹ òun náà jáde torí pé máa pé àrùn kùnfà tó ń fẹ́ tó ní kápá láti ṣe òun ni kó wọ́n jáde lọ kó wọ́n oúnjẹ òun lọ. bẹ́ẹ̀ náà ni àwa mùsùlùmí náà gbọ́dọ̀ gbára lọ́lọ́run pẹ̀lú pé kí káwa náà ká mú ọ̀nà okùnfà tó dáa ká mú pọ̀n. nínú àwọn ayat tó wà nínú Qur'an eléyìí tí ń tọ́ka sí ìgbé ara lé ọlọ́run balikẹ́lá sọ nínú Suratul Furqan ní àyà 50 ọlọ́run balikẹ́lá ní pé وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. Ọlọ́run ní gbára lé ọlọ́run ọba alààyè, ọba tí ò ní kú láíláí, ọba tí títàn ní máa jẹ́ tiẹ̀ ńgbà kọ̀ọ̀kan. wasabbih bihamdi, bákan náà máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú kó máa sẹ́yìn fún orúkọ ọlọ́run ọba àlékiọlá. ọlọ́run ọba àlékiọlá ọba tó rí dúróde pẹ̀lú gbogbo tí ẹ̀dá rẹ̀ ṣe ń ṣẹ́ ni. ẹ rí i pé ìgbára ọlọ́run ọba àlékiọlá pọn lé gan-an. ọlọ́run ọ̀fẹ́ ká gbára lé nǹkan míì. ọlọ́run sọ náà yà ń báyìí pé wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin. ọlọ́run wọ ọlọ́run nìkan òní ká gbára lé ká ní òdodo làbájú olùgbàgbọ́ òdodo lóòótọ́. nínú hadith eléyìí tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá ó ní òjìṣẹ́ ọlọ́run kíkẹ́ àti ọlọ́run kò máa bá ó sọ báyìí pé yadkhulul jannata aqwamun af'idatuhum mithlu af'idati at-tayr. àwọn àjọ kan wọ́n wọ àlìjánà ọkàn wọn yóò rẹ̀ gẹ́gẹ́ bí ọkàn ẹyẹ. tabalọ wọnú Muslim àárí hadith yìí ń bẹ.
ẹ̀rí ọkàn ẹyẹ gẹ́gẹ́ ti sàlàyé fúnra wa síwájú ẹyẹ ó gbára lọ́lọ́run pọ́lọ́ nìkan lọ́ba tó lè ṣèpèsè fóun kò gbé ara lé nǹkan mí lẹ́yìn ọlọ́run ó wá fi ilé rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí ń wó oúnjẹ lọ ṣùgbọ́n nígbà tí ó padà dé ńkọ́ ó dé lẹ́yìn tó ti yó kẹ́kẹ́ ọlọ́run fẹ́lẹ̀ ní ọ̀dọ̀ tiwa náà àwa mùmínì nǹkan méjì ó gbọ́dọ̀ máa bẹ lára wa látara ìgbára lọ́lọ́run tá a sì mọ̀ pé èèyàn gbé ara lọ́lọ́run lóòótọ́ aláwọ̀kọ́ ń bẹ̀ ni pé ọmọ ènìyàn gbọ́dọ̀ máa gbìyànjú àti wá àrísìkí àláàlí eléyìí tó jẹ́ ti ẹ̀tọ́ yóò máa wá ẹlẹ́ẹ̀kejì ni pé yóò tún wá gbé ara lọ́lọ́run ọba àlekè ọlá èyí á máa ṣe ń gbà míì ọlọ́run lè kádàrá fọ́mọ ènìyàn kó dààmú ṣùgbọ́n díẹ̀ ni ó wá fún ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ ń gbà míì èyí á sì lè ṣe díẹ̀ tó yẹ pé ọlọ́run mú púpọ̀ wá fún èyí tó wá ṣẹlẹ̀ díẹ̀ bá rí látara gbìyànjú yẹn èyí ó gbà pé bí ọlọ́run ọba àlekè ọlá bó ṣe fẹ́ ní àsìkò yẹn nìyẹn kí ló tẹ̀ fẹ́ mọ́ nìyẹn tí òfin ní gbára lọ́lọ́run gbòjẹ́ pò ní ọ̀lẹ lọ́mọ nìyẹn kò ságbára fún ọ gbọ́dọ̀ gbára lọ́lọ́run ọba alágbára ọba tó yẹ pò nìkan lọ́ba tó le tó gbogbo àlámàrí pátá bákan náà ọmọ nìyẹn aláìní ni ọmọ nìyẹn pátá gbogbo wa pátá kulluna naftaqiru ila rabbina jalla wa ala àmà ní bùkátà sọ́nà ọba wa ni bó ti wulẹ̀ kí ẹ̀dá ó ní nǹkan tó ẹ̀rí nínú òwe Yorùbá lánìntàkàn kò lè nírú ẹ̀sìn kò lè níwò ẹ̀sìn ẹ̀rí pélé nínú àwọn òwe Yorùbá ni eléyìí wà tó túmọ̀ sí pé kò sí bẹ́ẹ̀ dáhùn lè ó ní nǹkan tó láyé yìí yóò tún ní bùkátà sí ọlọ́run ọba ẹlẹ́dàá ni ọlọ́run ọba àlìkẹ́lá ní pé antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ajẹ́ pé ojúṣe mùmìnì ojúṣe ọmọ ènìyàn ní kíni o kó gbé ara lé ọlọ́run ọba àlekíọ́lá ní gbogbo àwọn àlámàrí rẹ̀ pátá ẹ rí pé ìgbára lọ́lọ́run ìtàkùnmọ̀ yìí pé kìí ṣe ìgbára lọ́lọ́run òun ni kí ọmọ ènìyàn kọ́ máa mú ọ̀nà okùnfà tó tọ́ kọ́ máa mú tọ̀ eléyìí ṣe ìgbára lọ́lọ́run òjìṣẹ́ ọlọ́run kíkẹ́ àti ọlọ́run kó máa bá lójú ogun ànábì ó tu àwọn ọmọ ogun bó ṣe ẹwọ́ tó ẹ̀wọ́ dúró síbì ẹ̀yẹ dúró síbì eléyìí ara ọjú pàdà bí wọ́n ti ń gbára lọ́lọ́run òun náà lè wà èyí ó ti kọ́kọ́ ṣe àwọn okùnfà eléyìí tó tọ́ tí ọlọ́run fẹ́ fún ni láti ṣe lórí àwọn nǹkan kọ̀ọ̀kan bákan náà ìkànnì àwọn sàhábà ó béèrè lọ́wọ́ òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wípé ràkúnmí ìhun ní ṣé kó wọn ó so mẹ́lẹ̀ ṣé kó wọn filẹ̀ kó wọn bára lọ́lọ́run ni àbí kí ni kó wọn ṣe sí kí lànà bí fi dá lónìí pé so mẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ tán kó wá ṣe wá gbára lọ́lọ́run tó túmọ̀ sí pé al-akhdhu bil asbab eléyìí jẹ́ nǹkan tí a fẹ́ lọ́dọ̀ al-mutawakkilu ala Allah èèyàn ní fi ìmú ọ̀nà sábàbí pọ̀n kéèyàn gbèjù sílẹ̀ kó wá ní òun gbé ara lé ọlọ́run ọba bákan náà ẹ̀rí nínú àyà tí ọlọ́run fi ń sọ nípa jihad ọlọ́run pa àwọn mùsùlùmí láti báyìí pé wa'iddu lahum mastata'tum min quwwa ọlọ́run ní mùmínì gbogbo ntẹ́ ẹ bá ní ní kápá nínú agbára nínú òpèsè ní ẹ pálẹ̀ fún àwọn ọ̀tá yín eléyìí náà fi wọ́n báyìí pé ó jẹ́ ẹ̀tọ́ fún wa láti jẹ́ pé ká mú àwọn ọ̀nà asbab àwọn eléyìí tó jẹ́ okùnfà tó dáa ká mú pa látara lẹ́yìn ìgbà náà káwá ìṣọ̀wá gbé ara lé ọlọ́run bàálíkì ọlá bákan náà ọlọ́run bàálíkì ọlá tó sọ náà ẹ̀ báyìí pé ya ayyuhal ladhina amanu khudu hidrakum ọlọ́run bàálíkì ọlá ó ní pé àwa mùmìnì eléyìí náà fi wá pé ká má tura sílẹ̀ ọlọ́run fi wá ní Qur'an pé ká má tura sílẹ̀ eléyìí náà fi wá báyìí pé ọlọ́run jẹ́ wá pé kí á mọ̀ pé eléyìí ara ìmú àwọn asbáàbù eléyìí tó jẹ́ lọ́yìn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí ká mú pàlélẹ̀ náà jẹ́ bákan náà mùmìnì ọgbọ̀n gbára lọ́nà ọba àlekíọ́lá gẹ́gẹ́ bá ṣe sọ síwájú níbi al-khawf war-raja àtàwákùlù náà bákan náà nínú àwọn a'malun qalbiyya òun náà ló náà wà tó yẹ pé àwọn aṣẹ́ tí yẹn máa fi ọkàn ṣe agbọ́dọ̀ gbára lọ́nà yìí pé òun nìkan lọ́ba tó lè fìnira kẹ́ni òun nìkan lọ́ba tó lè mú ọ̀rùn wá fún ni òun nìkan lọ́ba tó lè mú ìpèsè wá fún ni òun sì nìkan lọ́ba tó lè mú ebi wá pa ní gbogbo àwọn kan yìí ni mùmínì gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ kọ́lọ̀ nìkan lọ́ba tí ń ṣe ẹnìkan náà àwọn ẹ̀dá kò lè ṣe bẹ́ẹ̀ òun lọ́ba alààyè tí ò ní kú láéláé ṣùgbọ́n gbogbo ẹ̀dá pátá tí ń bẹ Ọlọ́run ní kullu man alayha fan gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátá ní ọ̀tán ọlọ́run ọba nìkan ìlú máa ṣẹ́kù ẹ̀rí nínú àyà Qur'an eléyìí tó tún tọ́ wa níka wípé ká máa pọ̀ ọlọ́run nìkan lọ́ba tí máa ṣe gbogbo nǹkan ọlọ́run ní pé wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu tí ọlọ́run ọba àlekíọ́lá tó bá fi ọwọ́ ọ̀nìyàn gbani mú bóyá rẹ̀ ṣe ni kò sẹ́ni nǹkan tó lè máa rẹ̀ yẹn kó fún ni àyàfọ́ ọlọ́run ọba àlekíọ́lá nìkan àbí nǹkan míì tí máa ń ṣe èèyàn tó yẹ pé lọ́dọ̀ àwọn ọmọ ènìyàn ìnira ló jẹ́ kò sẹ́ni nǹkan tó lè mú nǹkan yẹn kó àyàfi ọlọ́run ọba nìkan wa in yuridika bi khayrin fala radda li fadli tọ́lọ́run ọba àlekíọ́lá tó bá sì gbèrò dáadáa fún ẹni
gbogbo ayé ìbá máa parapọ̀ sáláwọn ọ̀fẹ́ kí dáadáa yẹn kó dọ́dọ̀ ẹni kò ní dọ́dọ̀ wọn à lè rí ṣe dáadáa yẹn ó máa dé ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀ náà ni tó túmọ̀ sí pé ọlọ́run bá àlekíọ́lá ọba tí máa ń ṣe gbogbo nǹkan bó ṣe wù ú yusibu bihi man yasha'u min ibadi ìtọ́lọ́run bá fẹ́ kọ́ dọ́dọ̀ ẹ̀dá nínú oore yóò máa dọ́dọ̀ rẹ̀ ìtọ́lọ́run bàbá fẹ́ bẹ́ẹ̀dá bá dààmú tó dààmú jù bẹ́ẹ̀ lọ èyí tọ́wọ̀n mi ò tó máa fi gbogbo fà á kò ní rí ṣe náà níbi tí wọ́n lè ó máa ẹlòmíì a máa ṣiṣẹ́ àìmọye ní àwọn iṣẹ́ tí èsì iṣẹ́ tó tọ́ lórí pé òun sáfẹ́ kọ́ yé jọ òun fẹ́ káyé jọ náà ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ yẹn bákan náà di aláìṣe náà ni ó tún já sí látara pé kí ni o kò gbára lé ọlọ́run ọba gbogbo àná la mọ̀ yí pé ìṣesí ọmọnìyàn àdámọ́ ọmọnìyàn ni kó máa wá jíjẹ mímu ṣùgbọ́n àgbọ̀dọ̀ wàá jẹ́ kí jíjẹ mímu yìí náà okùnfà táwọn sàlàyé lẹ́ẹ̀kan kó jẹ́ okùnfà halali eléyìí tí ọlọ́run ọba àlekíọ́lá nífẹ̀ẹ́ sí àgbọ̀dọ̀ jẹ́ wá mú ni wá kọlu gba ọlọ́run ọba àlekíọ́lá ààjì ó jẹ́ okùnfà eléyìí tó jẹ́ eléyìí tọ́tọ́ tí ọlọ́run ọba àlekíọ́lá ṣe léètọ́ ẹ̀rí tá bá fẹ́ wá wòsàn ká má ṣe fi tí èé ṣe nǹkan tọ́tọ́ ká má fi ṣe wòsàn eléyìí jẹ́ ti ọlọ́run ọba àlekíọ́lá àti òjíṣẹ́ rẹ̀ tán pé wà lọ síbẹ̀ ká wá mú kéèwọ̀ ká fi ṣe wòsàn àìsàn eléyìí ó jẹ́ àlámọ̀rí tí ọlọ́run ọba àlekíọ́lá kọ̀ fún wa nípa rẹ̀ ká gbìyànjú pẹ̀lú pé yá mú àsìbáàbù eléyìí tó jẹ́lẹ̀ tọ́tọ́ láti fi ṣe ìwòsàn ká sì wá àsìbáàbù eléyìí tó jẹ́lẹ̀ tọ́tọ́ láti fi ṣe ìjẹ̀mú wa kó má jẹ́ pé sẹ́ẹ̀bù àwọn iṣẹ́ tọ́lọ́run ọba àlekíọ́lá tó ti ṣẹ́bi lé nínú Qur'an bóyá rìbá ni owó èlé gbígbà iṣẹ́ tí ò da gbogbo eléyìí tá a ti mà tẹ́tẹ́ títa gbogbo ẹ̀ pátá kí ẹ̀ máa tọ́tí gbogbo ẹ̀ pátá gbogbo àwọn iṣẹ́ tí ò da ni kí mùsùlùmí ó jìnà sí ọlọ́run ọba àlekíọ́lá wọ́n ti fi yé wa pé gbogbo nǹkan tó yẹ pé ẹ̀dá pátá ni ó ní láyé ń bì oríṣiríṣi ọmọnìyàn pátá kò lè fóru ọmọnìyàn gbọ́dọ̀ lọ jílé yóò wà lókà àyàwó pé gbogbo nǹkan tó bá dọ́dọ̀ ọ̀hún láyé ń bí yóò tọ́lọ́mù bá ti kọ pé yóò dọ́dọ̀ ọ̀hún kò lè sáláì mọ́ dọ́dọ̀ ọ̀hún èyí tí ò bá sì ń dọ́dọ̀ ọ̀hún tó bá dá àmújú bẹ́ẹ̀ lọ nǹkan náà kò ní dọ́dọ̀ rẹ̀ eléyìí ni pé èèyàn gbára lé ọlọ́run ní gbára lé tòótọ́ a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ mutawakil ṣùgbọ́n kí la gbọ́dọ̀ jẹ́ a gbọ́dọ̀ jẹ́ mutawakilun ala Allah bitashdidil kaf káfúkáfù yẹn ní ṣẹ́dá eléyìí lẹ́ni tó gbára lọ́lọ́run ìmáàna ẹni tó gbára lọ́lọ́run yóò gbára lọ́lọ́run bí akhdil asbab pẹ̀lú pé yóò mú àwọn ọ̀nà okùnfà tó jẹ́lẹ̀ tọ́tọ́ yóò mú pa ṣùgbọ́n tó gbára tó yẹ mutawakil eléyìí tiẹ̀ òun náà gbára lọ́lọ́run lóòótọ́ ṣùgbọ́n kò ní mú ọ̀nà sábàbí kò ní mú pa eléyìí in tí ò dáa tó ni kí ọlọ́run kó ṣàánú fún wa kó fi àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ yé wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Mm-hmm.